tímọ́tímọ́ bàbá mi ni èyí tá ń ṣe lẹ́ni agbára ni àìnú ìdó ló lè mi lórí o òun náà ti ń lágbára ó ti jẹyàn bàbá mi náà ni bàbá mi náà ni Musa àìnú rídọ̀ torí pé yan bàbá mi tímọ́tímọ́ bàbá mi ṣẹ́rí ọ̀rẹ́ bàbá mi ọ̀rẹ́ bàbá mi ọ̀rẹ́ bàbá mi. Ó yá fìlẹ̀ yára ká àlùbáràká nínú ìgbìyànjú ládùn Ọlọ́run máa dé. Fìlẹ̀ yára ká àlùbáràká nínú ìgbìyànjú ládùn Ọlọ́run máa dé. Musa inú rí idọ̀ mísọ̀nà nùdùn Musa inú rí idọ̀ àní idọ̀ ṣe bí sẹ́lẹ̀sẹ́lẹ̀ ẹnìkan kan ò mọ̀ yìí ìgbìyànjú ló pọ̀ nínú ìgbìyànjú òjijì sáré wá dé. Fìlẹ̀ yára ká àlùbáràká nínú ìgbìyànjú ládùn Ọlọ́run máa dé. Ṣéhù Musa inú rí idọ̀ jẹ́ tó ṣe pé sẹ́lẹ̀sẹ́lẹ̀ kì í ṣe polówó ìgbìyànjú ló pọ̀. Musa inú rí idọ̀ parí owó mi ẹ bá ń kó yòókù wá parí owó mi. Musa inú rí idọ̀ tó ṣe pé sẹ́lẹ̀sẹ́lẹ̀ kì í ṣe polówó. Mama Fis Yasuna no duan wọ́n sanwó àìnà orí rẹ̀ Yasuna no duan sanwó àìnà orí rẹ̀ bẹ́ẹ̀ náà sanwó àṣìṣì Yasuna gbogbo no duan Yasuna gbogbo no duan gbogbo no duan no duan no gbèmí o ẹgbẹ́ núdù wà nù gbè mí núdù wà nù gbè mí mo kú oríire o núdù wà nù gbè mí mo kú oríire o àní núdù wà nù gbè mí mo kú oríire o núdù wà nù gbè mí mo kú oríire o ẹgbẹ́ núdù wà nù gbè wá a kú oríire o núdù wà nù gbè wá a kú oríire o ṣé núdù wà nù bẹ́ ń bí mo ti yọrin fún yín ẹni núdù wà nù gbè mí mo kú orí ẹ̀sọ́ bẹ́ẹ̀. Dúdú wà nù gbè mí a kú oríire. Ó dán ó dùn fún mi nínú núdù wà núdù wà nù gbè mí. À ń ṣe ohun tẹ́gbẹ́ ń ṣe nínú núdù wà núdù wà nù gbè mí. Mo fún yín lórí ẹ lọ fi kórin àsàlátù ẹ fi kún wákà àsàlátù mo fún yín núdù wà nù gbè mí mo kú oríire núdù wà nù gbè mí mo kú oríire. Ọpẹ́ fàáfà wa Musa inú rẹ̀ dọ̀ Dúdú wà nù gbè mí mo kú oríire. gbogbo ohun tó ń tọrọ fún wa gbogbo ẹ̀ ló dẹ̀ ń gbà o. Dúdú wà nù gbè mí mo kú oríire. Bá ṣe máa kọ́ nìyẹn gbogbo ohun tó ń tọrọ fún wa lọ́lọ́run gbà o. Núdù wà nù gbè mí Mo kú oríire. ẹ sọ pé núdù wà nù gbè wá a kú oríire o. Dúdú wà nù gbè mí a kú oríire. Àkọ́kọ́ pẹ́tà fa wa ní Musa inú rẹ̀ dọ̀ Dúdú wà nù gbè mí mo kú oríire. nítorí gbogbo tó ń tọrọ fún wa gbogbo ẹ̀ ló máa ń gbà o. Dúdú wà nù gbè mí Bá ṣe máa kọ́ nìyẹn àkọ́kọ́ pẹ́tà fa wa ní Musa inú rẹ̀ dọ̀ Dúdú wà nù gbè mí mo kú oríire. torí gbogbo ohun tó ń tọrọ fún wa gbogbo ẹ̀ ló máa ń gbà o. Dúdú wà nù gbè mí mo kú oríire. À ń ṣe ohun tẹ́gbẹ́ ń ṣe núdù wà. Dúdú wà nù gbè mí mo kú oríire. À ń ṣe ohun tẹ́gbẹ́ ń ṣe nínú núdù wà. Dúdú wà nù gbè mí mo kú oríire. À ń kọ́lé ra mọ́tò nínú núdù wà. Dúdú wà nù gbè mí mo kú oríire. À ń ṣílé nínú núdù wà. Dúdú wà nù gbè mí mo kú oríire. Àkọ́kọ́ pẹ́tà fa wa Musa inú rí dọ̀ni. Dúdú wà nù gbè mí mo kú oríire. Òfìlè araka àlùbáraka.
Just kick. Thank you. Feel araka. Alubaraka. I know you. Nínú ìgbìyànjú láàánú Ọlọ́run máa ń gbé. Fèlè láràkà, àlùbáràkà, nínú ìgbìyànjú láàánú Ọlọ́run máa ń gbé. Ṣé o mú sáìnì orí lọ? Orin ṣé kí n fi sínú rẹ́ẹ̀kọ́dù? Tó bá máa wọnú rẹ́ẹ̀kọ́dù ní dúró yìí ẹ parí 100,000. Tó bá ti parí àwọnú rẹ́ẹ̀kọ́dù. Àrífì ni wọ́n. Ṣé bá lè ṣe bẹ́ẹ̀ rẹ́kọ́dù kan tó máa jáde nínú April torí pé mi ò ní ṣe ń lé rárá gbogbo April yẹn mi ìfẹ́ kọ́ gbàgbé mi a máa ṣiṣẹ́ lẹ́ẹ̀ka tó lọ máa fi sínú ẹ̀ lórí ìdúró yìí ni mo fẹ́ tó bá ti pé 100 máa fóònù yẹn sínú rẹ́kọ́dù fún wọn ṣé òmùsà àìní orí dọ̀ mi ẹ̀ ṣe àfihàn àǹfààní tó ti rí sáájé ṣe olówó nínú àǹfààní tó ti rí tówó ṣe alájí àṣàkì mi àbí bẹ́ẹ̀ kọ́ bàbá ọjà wọ́n ní bẹ́ẹ̀ náà ni tímọ́tímọ́ àǹfààní ni àìní orí dọ̀ ní Kétu òun náà ó ti dá àǹfààní ó ti dá láṣẹ mi wọ́n lágbára fún mi ní ènìyàn ibi tó ti yẹ kí n ṣeré káwọn ọmọọṣẹ́ mi wà bá mú láti pèèyàn nígbà tí bàbá ti fẹ́ bínú pé kéèyàn kan máa lọ síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ń bẹ̀ nínú ọjà mò ń bẹ̀ wọ́n ní ẹ jẹ́ kó ṣeré mo ní bó ti hùn kó pẹ́ tó mo ṣe máa débẹ̀ lálẹ́ yìí àìnírídọ́lá agbára ni ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. Alhaji Abdullahi mi Ojúọlá Nsọ́wọ́ Azeez Bíọ́dún bàbá ọjà gbogbo Madalas Nsọ́wọ́ Azeez Bíọ́dún owó bàbá Wálé